Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Welcome to Zisodel TV. This is a video of how Sulaimon Adio Atawewe confirming his own invitation to the 50 years on stage anniversary of K1 the Ultimate Mayegun of Yoruba Land. K1 the Ultimate. Àtọ̀dọ̀ náà mo ti wá ní Babolóyè ẹni ńlá ló ń ṣe wọ́n ńlá. So special invite yín òun nílé látọ̀dọ̀ Babolóyè. So Mayegun lẹ Yorùbá wọ́n ní ká gbé lọ́dọ̀ yín ká dẹ̀ make sure pé ẹ receive fúnra ara yín ẹ dẹ̀ ṣe confirmation fún wa. Kábíyèsí o, Mayegun bà orí adé bà. Sórí kí Mayegun jẹ́ máa sọ pé kó wá for the fact wípé brand tó promote Fuji iṣẹ́ táwa ṣe ìgbẹ́kọ̀ tí ilé dọ́mọ̀ ẹgbẹ́ máa wà níbẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin tèmi, ẹ lọ ra tébù o 19th of August ẹ lọ ra tébù torí pé kí ni ọjà tá a bá náwó lé lórí a gbọ́dọ̀ fi pawó ní ilé ìyàbúrò mi ni ó ń tà. Ilé lówó wa gbogbo tẹ́ ẹ bá ná síbẹ̀ èmi náà lè ná fún o Mayegun lè ná fún ẹ ra tébù tẹ́ bá rà yẹn pé pọ́n wa lé endorsement eléyìí ojú ò lè tiẹ̀ Kazeem ojú ò lè tiẹ̀ hunter